owó alátẹ tó ń tatẹ ní tẹ̀tẹ̀ gbogbo abọ́ndẹ̀ lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní tiẹ̀ lára. ẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ. Yes ma. ẹ sọ̀rọ̀ sókè generation tá a wà nù. ẹ kọ́lẹ́ sà. Yes ma. kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ àwọn fámìlì ọkọ mi mo gbé wa. àbí nǹkan sí gbogbo àwọn ọlọ́kọ dé yìí ni sí nǹkan sí àwọn ọkùnrin ni fámìlì ọkọ yéègì bẹ́ẹ̀ sà. ìkọ̀kọ̀ kan ta lé mọ́kàn lórí èwo ni wọ́n ra ọkọ sí ọkọ kan. àwọn ẹbí wọn jẹ́ kí òun. ìyàwó tiẹ̀ ra wọn ìyàwó lélẹ́yìn kí ni fámìlì ọkọ yìí sí ọkọ yìí ṣe dáadáa tiẹ̀. wọ́n jọ bákan kan náà jọ ni wọ́n sà wọ́n gba wọn méjèèjì lọ́wọ́ mi ni wọ́n dẹ̀ jẹ́ kí n rí wọn mọ́. ló ṣe kọ́kọ́ yín náà. àwọn náà ni wọn kì í fẹ́ kó níyàwó èmi second wife ẹ̀ bọ̀ àṣẹ tán bá ti pa ni nǹkan tán bá ti ṣe ni àwọn náà wọ́n ní kó lé mi. first wife náà ti lọ. mi ì bá ń lè gan. ìgbà tó fẹ́ fẹ́ mi náà ló lé mi náà jáde. wọn jẹ́ kẹ́ ẹ ní access sáwọn ọmọ. bẹ́ẹ̀ni sà. wọn jẹ́ kẹ́ ẹ rí wọn. bẹ́ẹ̀ni sà. ọmọ àkọ́bí tó ọmọ ọdún mélòó. 8 years. ìkejì ńkọ́. 5 years. ló ṣe kó wọn lọ́ngbà tẹ́ ń lọ. mo kó wọn lọ. báwo ṣe wá gbà wọn lọ́wọ́ yín. station IT náà station mo ní àwọn ti gbà wọn lọ́wọ́ mi. ok ìgbà tí wọ́n gbà wọn station kí náà sọ. wọ́n ní kí n lọ máa wò wọ́n nílé àti school mo dẹ̀ ń lọ wò wọ́n nílé ní first day tí mo kọ́ lọ sílé wọn àwọn ìyá yẹn pé ọkọ mi pé mo wá sílé pé mo dẹ̀ ń disturb àwọn ọmọ mi dẹ̀ disturb wọn ara àwọn ọmọ yẹn ń gbóná mo dẹ̀ lọ já ewé tó máa ń ní kíni white ogbé àkùkọ mo dẹ̀ fi pa àwọn ọmọ yẹn lára pẹ̀lú epo para wọn dẹ̀ wálẹ̀ mo kúrò ń bẹ̀ mo lọ kí n tó dé junction ọlọ́dẹ ó pè mí jọ ó bẹ̀rẹ̀ sí ní ṣe pé wọ́n ní mo wá disturb àwọn ọmọ ilé mi dẹ̀ lọ sílé wọn mọ́ mo máa lọ wọn ní school ìgbà tó wá di ilé yakú bíi wíìkì kan wọ́n wá pè mí ní school wọn pé wọ́n ní kí n má wá sí school wọn mọ́ pé wọ́n ní mò ń fún wọn ní poison jẹ. so ṣe ti wá lọ sí police station àmọ́ níyà tí wọ́n sọ wọ́n. lẹ́yìn ìgbà yẹn bóyá bíi 4 months báyìí ọmọ second born mi yóò wá tẹ̀lé ọmọọṣẹ́ mi wá sí ṣọ́ọ̀bù mo sáfọ̀ ọmọ yẹn jẹun tán mo ní kàn bá gẹrun ẹ̀ mo wá ní kàn mú ọmọ yẹn mo ní kàn ọmọọṣẹ́ mi méjì kan mú lọ sílé wọn padà wọ́n sá na ọmọ yẹn jọ yẹn ìgbà tó dijọ́ Tuesday wọ́n pè mí station IT pé wọ́n ní mo jí ọmọ gbé mo dẹ̀ ṣàlàyé fún wọn pé mi ì jí ọmọ gbé pé bó ṣe jẹ́ lélẹ́yìí àtìgbà yẹn wọ́n dẹ̀ jẹ́ kí n rọ́mọ mi. ní kí náà wá sọ police station yẹn. àwọn yẹn láwọn ò lè dájọ́ ìgbà tó béèrè pé kí ni bàbá fẹ́ bàbá láwọn fẹ́ kí n fojú kan ọmọ yẹn mọ́ àtìgbà yẹn wọ́n dẹ̀ ti mú second born yẹn ó ti mú lọ sẹ́kù. níbi tó o ti lè rí. bẹ́ẹ̀ni first born mi náà tí mo bá rí wọn kò gbọ́dọ̀ dúró láti bá mi sọ̀rọ̀ débi tó máa kí mi wọn máa ní kan máa sá fún mi ni pé mo ti kú. but police station mọ́ níyà yẹn tí ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lọ yẹn ó yẹ kí wọ́n padà lọ bẹ̀ pé ẹ̀yin lẹ gbọ́mọ lọ́wọ́ mi tẹ́ fún un tẹ́ ẹ̀dẹ̀ ni kí wọ́n jẹ́ kí n máa rí wọn jẹ́ kí n rọ́mọ mọ́. lẹ́yìn ìgbà tó gbọ́mọ lọ́wọ́ mi tí wọ́n ní àwọn pẹ́rẹ́ǹtì mi tún lọ fún wọn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ó tún wá níwàá mọ́ ṣọ́ọ̀pù mi àtàbúrò mi tó yẹ pé ọjọ́ méjìlá sùn lọ hospital lẹ́yìn ìgbà yẹn mi dẹ̀ ìgbà tí mo lọ síbẹ̀ wọ́n ní ọlọ́pàá kan kún bẹ́ẹ̀ wọn ní táìmù fún wa gbà yẹn. lásìkò yẹn. bẹ́ẹ̀ nínú ọ̀la máa sátọ̀dẹ̀ ọjọ́ monday wọ́n nígbà bá ti bá gungi ìbẹ̀rẹ̀ bá sọ̀kalẹ̀ àwa ní ìgbésẹ̀ tá a lè gbé àwọn ọlọ́pàá tí wọ́n wá wà ní mọ́níyà yẹn wọ́n jẹ́ àwọn èèyàn wa tí ó jẹ́ pé tá a bá débẹ̀ wọ́n máa ń gbọ́rọ̀ dáadáa mo dẹ̀ mọ àǹtí tó wà ní ìcháàjì ọlọ́mọ kéékèèké dín nǹkan kan sáwọn náà lọ́dọ̀ bá ń gbà yẹn alájà àti màmá àgbàlagbà kan báyìí. ní ọ̀dọ̀ kìnìún là á lọ báyìí ní area commander ní mọ́níyà àǹtí kan wà ń bẹ̀ ẹ béèrè alájà ìyàwó ẹ̀gbọ́n mi ni ọ̀rọ̀ ọlọ́mọdé ìní máa ṣèwádìí máa ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ tiẹ̀ má wọrí ẹ̀ ní dá lọ tó bá ti dọjọ́ monday bó lẹ́ ń gbé ìdí òsè ẹ máa bọ̀ ń bì ọmọ kan tẹ̀lé ń lọ láti bì yóò lọ fi sẹ́ẹ̀mí jẹ́ ní police station yẹn wọ́n á wá take it up ẹ máa bọ̀ ní 8 o'clock láàárọ̀ ẹ máa lọ. yé Kọ́kọ́rọ́ Alátẹ tòun tàtẹ ní owó alátẹ tòun tàtẹ ní tètè gbogbo abọ́ndé lọ́rùn ṣàlàyé oníkálukú létí ní tiẹ̀ lára Kọ́kọ́rọ́ Alátẹ tòun tàtẹ ní gbogbo
àbọ̀ǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú. ẹ kàlẹ́ Club Connect. alájẹ kó àtàrọ sá ẹ̀yin ará lé mo kí yín. ebu tọ́lá ní àdìgún ló ti ní ti. ẹ pàdé ọ̀nàrẹ́bù Yusuf ẹ pàdé ọ̀nàrẹ́bù Yusuf Ọládẹmí. wọ́n jọ ń díje ní ìkan ń bọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC èyí tó ń bọ̀ látàbẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí APC ti ń bọ̀ ọ̀fẹ́ lè kú òun bẹ̀ tí PDP tó wà ń bẹ̀ ó lóun ò ní dìde ó ní kéèyàn ọmọ tíráì láti lè dìde mo ní ṣúgà ajá. bákan náà ni mí náà tún sọ̀rọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú SDP ó ní òkè ẹ̀yin méjèèjì fàmọ́ra yín lọ tí ì mọ nǹkan kan etí wọ́n fojú yín rí èmi ni wọ́n gbà lọ yín mo níta ló ń tọ̀ ọ́n ọ̀nàrẹ́bù Akeem Gbọ́lágadé làwà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ń díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP ní ọ̀nàrẹ́bù Akeem Gbọ́lágadé làwà àti ń díje àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń díje láti ṣe ọ̀nàrẹ́bù ní Ọ̀yọ́ State House of Assembly wọ́n fẹ́ ṣojú Ìbàdàn South West Constituency 1 yóò dùn gbọ́gbọ́n kan sí i àníṣọ̀lọ́jà tún ti pè lóhùn kankan tó fẹ́ fi hàn yín lọ́la bẹ́ẹ̀ àfi kẹ́ ẹ gbọ́ látago 7:30 yẹn bẹ́ẹ̀ yẹn bá pàdánù ètò yẹn yóò dùn bí ẹni ó fìdí wọ́n sọ gidi àníṣọ̀lọ́jà ó ti múra tán ẹ̀ẹ́mẹ̀ tí ń dá àníṣọ̀lọ́jà lọ́la the true picture of àníṣọ̀lọ́jà is coming on ibi ẹ̀bá wa dé tomorrow morning 7:30 a.m. ṣé mọ́tò yìí àníṣọ̀lọ́jà bá ti ń parí gẹ́lẹ́ lẹ́ẹ̀mọ́ gbọ́ òde ẹni tá wí òde oríyọmí òkìkí ọmọ amúsà ní ògòrí afẹ́fẹ́ èmi àti ta alájọ kọ́kọ́ wàá kò èmi àti ọ̀nàrẹ́bù Abbas agbowórì ọ̀nàrẹ́bù tó ń sojú ẹkùn òdìbò dìbò fún wákàtí 2 gbáko ní olù. Ìbàdàn ẹkú àmójúbà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹkú ojúlọ́nà Láfióyè Akínmóyèdè ń bọ̀ níléeṣẹ́ rédíò Àgídìgbò ọ̀nàrẹ́bù Láfi ń bọ̀ ọjọ́ wo ni January ni wọ́n my God wọ́n sọ déètì lọ́la lórí ètò ìpàdé wa àárọ̀ la ó tún lágbára gẹ́gẹ́ bí ṣe ni afẹ́fẹ́ àwọn kankan yìí lórí Facebook wa ẹ bá ń ra dátà ṣàlàyé oníkálukú. ẹ ká lẹ́sà ẹ bá sún níwájú díẹ̀ sà. ẹ̀sà ẹ̀yin lẹ mú ọ̀rọ̀ wọn wá bá wọn mú ọ̀rọ̀ yín wá kí n lẹ sọ pé mo ṣe mà. mo ní wọ́n sọ pé àwọn ń sanwó síbí pé wọn ò kó fún mi ni pé àwọn sì tún lélẹ́yìí o tí wọ́n bá gbé tádájọ́ bá dúró táwọn dúró àwọn ò fàdájọ́ sẹ́wọ̀n àwọn ò kúrò ń bẹ̀. ok ẹ̀yin lẹ wá ní ìjẹta. bẹ́ẹ̀ ni sà. kí ni wọ́n ní wọ́n ṣe gan-an tán. wọ́n ní kí wọ́n á káwọn ọmọ mi tí mo bá fẹ́ rí wọn tí mi bá wá fẹ́ rí wọn mọ́ kí n mọ́ wà kó wọn. wọ́n wá pè mí wọ́n pe bàbá ọkọ mi wọ́n tún pe obìnrin kan tó jẹ́ bí alátọ̀nà sí wa pé wọ́n sọ fún bá ń pẹ́ ké kúkú sàwọn làwọn ní àwọn ọmọ gan kémi wá ká wọn mọ́ o kọ́ mọ́ ṣe pé ìní rí àwọn ọmọ ṣùgbọ́n tí mo bá fẹ́ mọ́ rí wọn kí wọ́n á kó àwọn ọmọ. ẹ ti kọ́ra yín lẹ́nu. wọ́n ti láwùn kọ́ mi ní 2020 mo sáré wá bí ní ọdún tí wọ́n ní àwọn fún mi lóṣù 3 kí n fi dúró nulẹ̀ oṣù 3 kò tí ì pé wọ́n ní sẹ́mi ìgbàgbé láàrin oṣù 3 wọ́n wá bá mi èmi tẹ̀ rò pé ó ti tán nù wọn ni wọ́n ní kí n fáwọn lẹ́tọ̀ọ́ àwọn kí lẹ́tọ̀ọ́ yín wọ́n sábà mi láṣepọ̀ ní ìrètí pé ó ti tán nù àṣekò tán nínú wọn nígbà tó oṣù 3 ń kù ọ̀sẹ̀ kan wọ́n bá tún sọ fún mi pé sẹ́mi ìgbàgbé o oṣù 3 táwọn fún mi ó ti fẹ́ẹ̀ pé o kí ni mo ṣe dájì lágbájá ẹjọ́ dájì àmùsáàtì kí ni mo ṣe fún yẹn dáríjì mi wọ́n sọ nǹkan tí mo ṣe nígbà tó lẹ́tà ni mo wá ń gbọ́ pé wọ́n ní ọ̀rẹ́ wọn tí ń jẹ́ bàbá àṣìṣì àmọ́ ń pè lọ́mì bàbá àṣìṣì lọ́mì ó sọ pé ilé tí mo kọ́ tọkọ mi kọ́ ti tóbi jù pé mi sọ bẹ́ẹ̀ pé mo sọ pé ilé tọkọ mi kọ́ ti tóbi jù wọ́n wá ní mo fẹ́ pàǹkì ń kú òǹlé àwọn ẹbí mi sá pé kí ni mo ṣe dáríjì ó ní èmi ò ṣe nǹkan kan fún òun ò tiẹ̀ lè sọ tí mo ṣe lẹ́tà ó padà sọ fẹ́nìkan ládùúgbò wa àwọn ìyá yẹn ó sọ fún wọn wípé èmi bùyà òun àwọn bá ní tó bá jẹ́ pé tìyá ni ó múnú ilé rọ̀ káwọn tẹ̀lé mi lọ ká lọ bẹ̀yà kó lè tán kínú ilé wa tiẹ̀ lé tutù a sá lọ bẹ̀yà
ìyá náà bá tún sọ̀rọ̀ pé èmi bá wọn èmi ń lọ ilé ológun torí tààmú níṣẹ́ ẹ bá mi pàdé ni ẹ bá ń bẹ ẹni yìí ni mo sì rí kó owó kan pamọ́ gbà náà mo tún sáré lọ sọ́dọ̀ àǹtí wọn yìí mo sánìkẹ́ni yẹ bá mi kó owó 20,000 ni mo tún sáré lọ sọ́dọ̀ brọ́dà wọn kan mo máa ń pè ní big daddy mo tún lọ sọ́dọ̀ wọn pé ẹ bá mi bẹ dádì sọ̀lá ìgbà tá a kò dénú ilé ìgbà tá a bẹ̀rẹ̀ léun 500 ni wọ́n ń dá sọ́dọ̀ brọ́dà mi títí tówó yẹn fi di pé owó ń tó ralẹ̀ ní bọ̀dá mi wá pé wọ́n pé kán wá ralẹ̀ wọ́n ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni mo fẹ́ wọn nígbà tá a sì wá ralẹ̀ nígbà tá a ó pé bíi jọ́ mélòó tí wọ́n pé wà pé ká ralẹ̀ wọ́n ṣàyojúlé méjì ń bẹ àti ìṣetán àwọ̀ àwọn ibìkan gan bẹ̀. ṣe é fi pé gbogbo ń tẹ̀sọ̀ ìyá nídìí lálẹ́ torí àkókò ni wọ́n ṣe wá wọ́n sá lè yín wọ́ta wọ́n sá lè mi jáde nínú ilé ọmọ mélòó lẹ bí fún wọn. 3 ni mo bí fún wọn. ṣé ẹ̀yin náà ti lọ́kọ mi. mi ì tí ì lọ́kọ mi. láti gbà yẹn. láti gbà náà wọ́n wá kọ́ ọmọ sọ́dọ̀ nígbà náà wọ́n tún wá pè mí pé kí n wá káwọn ọmọ bí n bá fẹ́ rí wọn. ṣé ẹ ti wá lọ kó wọn. mo fi wá káwọn ọmọ ìgbà tí mo wá kó wọn mo wá sí bí sálínsílé pé n tí wọn ò bá mọ̀ ṣe láti tọ́jú àwọn ọmọ wọn wá bá mi ránṣẹ́ sí wọn wọn làwọn ò mọ̀ sẹ́ǹdì owó wọn bá mi sẹ́ǹdì owó síbẹ̀ mò ń lọ gbà bíi 4 náà wọ́n sẹ́ǹdì wọn sá sẹ́ǹdì owó mọ́ skul tí wọ́n ní wọ́n lọ mọ́ san owó wọn ò ṣe mọ́ èmi ni mò ń lọ san owó skul àwọn ọmọ àwọn tíṣà bá mi. ẹ lè sọ bẹ́ẹ̀ náà ṣé bí àwọn sálísílẹ̀ náà wà níbí bóyá wọ́n sẹ́ǹdì owó táwọn kan ti gbé e ránṣẹ́ mọ́ ni. èmi náà tó yìí kejì ń gbà ní. ara ọ̀rọ̀ ẹjẹ́ bàbá sọ ọ́ ṣé tẹ́ ẹ fẹ́ ni kí wọ́n máa tọ́jú àwọn ọmọ. kọ́ máa tọ́jú àwọn ọmọ kọ́ máa bá mi. àbíṣẹ́ fẹ́ wọn padà. ǹfẹ́ wọn mọ́ o ǹfẹ́ wọn mọ́. ẹ lọ́kọ mi náà. ńlọkọ mi wà láwọn ti pọ̀ jù pẹ̀lú rọ́. ẹ fẹ́ wọn mọ́. bẹ́ẹ̀ ni. it's alright. ẹ káalẹ́ bàbá. yes sir. wọ́n lè ní tẹ́ ẹ bá bá adájọ́ rojọ́ tí ẹ ó bá ní. lẹ́yìn gbogbo ohun tó ń sọ irọ́ ni èmi ò ní parọ́ rárá èmi àti ẹ̀ àríra sọ̀rọ̀ láti 2020 láti ń wá sí àti ń wá sí àwọn tó wà ń bẹ̀ wọ́n àti mọ̀ ọ̀tọ̀ lọ́rọ̀ tí yóò gbé wá nígbà tá a bá títì yẹn tán ọ̀tọ̀ mi ò tàn dé n tó fà á torí láti gbà tí mo ti fẹ́ ni mi àti ẹ̀ wàhálà ni èpè gbogbo àdúgbò wa náà wọ́n mọ̀ gbọ́ báyìí wọ́n gbọ́ wọn náà wọ́n mọ̀ rí mi báyìí gbogbo àwọn kí n tó kó lọ sáìtì nígbà mo ti wà ní gangan sí tí wọ́n dákọ̀ ní wàhálà yẹn ti pọ̀ nígbà yẹn mo fẹ́ jáwèé fún nígbà tá a dé ibi tá a rẹ́ǹtì lé gbogbo àwọn tí wọ́n dákọ̀ wọ́n ní kí n ní ìdí pé yóò change ìpè yóò change ni mo sì ń ṣe sùúrù mo sì ń wòran ṣé wàá rí nǹkan tó fà á tí ó fi tèmi fi sọ pé kọ́mọ torí kó tó lé lọ ó ti kọ́kọ́ pè mí sálí sí ní 2020 sálí sí ní ìsìn ní àwọn nọ́mbà náà kò tí ì sí bí nígbà wọn sì pè mí àwọn ọmọ jókòó wọ́n ní kí ló ṣe tí mo sọ pé ìfẹ́ mọ́ mo ní ẹ ṣe mo ní wọ́n mọ̀ dá mi láàmú ó dẹ̀ mọ̀ ṣẹ́ ìpè púpọ̀ jù a dẹ̀ ti lọ ilé wọn àwọn àti àǹtí mi gbogbo a ti lọ ilé wọn ó ti tẹ́ ẹ̀ mẹ́rin tí mo ṣe lọ́mọ fẹjọ́ sùn mo ti wá di ẹlẹ́jọ́ ìyà pé ó tó ń bọ̀ nìyẹn láì mọye ìgbà tí mo rà lè yẹn gan náà ó dá wàhálà lónìí nígbà tá a lọ sí foundation yẹn o tí àwọn àtẹnìkan jà nínú ilé tí mo ní kẹ́ni ó dá ilé tí ò dá ilé tí mo wá lọ bá tí wọ́n lọ bẹ́ẹ̀ ni tẹ́ni dalẹ̀ kò sí ó dà yẹn mi ẹni yẹn wọ́n fún òun ní ìwájọ yẹn tẹ́ni yẹn fẹ́ bá mi jà gbogbo yẹn nígbà tá a wá wà mo wá sáà má lè jẹ pé yóò ṣá change ètò wá fà á tí mo fi kọ́ tí mo sọ pé kọ́ máa lọ ni mo wá sùn níjọ́ kan lóru mo fi ọlọ́run tó dá mi sẹlẹ́rì torí gbogbo wa alápadà kú ní ayé níta bá sì ṣe náà lá jèrè ẹ̀ mo fọ́ ọlọ́run ọba tó dá mi sẹlẹ́rì ó wá dìde lóru gbogbo ariwo kókó pariwo mo sọ ní sáyẹ́sì níjọ́ yẹn náà ó sì dé lóru òjò rọ̀ níjọ́ yẹn ó wá ń pò yìí lé lákọ̀ọ́kọ́ ọ̀tọ̀ níbi tó ń sùn ọ̀tọ̀ níbi tèmi ń sùn èmi wá mo sáré pé nǹkan kan kọjá ní ojú wíńdò mo wá bọ́ síta mo dúró lẹ́nu ọ̀nà gbogbo àwọn èèyàn kó ń bọ́ báyìí mo sì ń pariwo ẹ̀mí dáálí lórí ẹ̀ ó wá pò yìí lákọ̀ọ́kọ́ pò ilẹ̀ kẹta mo wá dìde mo wá dúró lẹ́nu ọ̀nà níbi ẹnu ọ̀nà láti bọ́ sí ìta láti kitchen ó wá mú omi ó fi sinsẹ̀ ó wọlé nígbà tó wọ́ wá dijọ́ kejì mo wá sọ fún ọ pé ìwọ tó ń pò yìí lé yìí ó dẹ̀ lọ ó rí i pé èmi àti àjọfà ó wá mọ̀ sí àwọn nǹkan kankan yóò mọ̀ sí pé yóò mọ̀ bú mi nínú mọ̀sán sáyé náà yóò mọ̀ sí àwọn ń pè ní wọ́n sọ àwọn nǹkan kan. ó mọ ìgbọ́ ọ̀rọ̀ tí ń sọ o ìgbọ́ ọ̀rọ̀ tó ń sọ yẹn o mo sáwọn pé wọlé mo wá lọ sí sálí nígbà tí mo wá lọ sí tí wọ́n wá pè mí ní sálí wọ́n wá sálàyé bá fún ọ pé ó ṣe bá wọ́n wá bi léèrè pé kí ló dé ó ní òun ò pò ìkíní kan mo ní ó ṣe bẹ́ẹ̀ o mo rí báyìí o mo sá dalẹ̀ ó wá dijọ́ kan
àwọn owó àwọn ọmọ bẹ́ẹ̀ mo jẹ́ ní owó kan tí owó ń jẹ fáwọn ọmọ tí n ti fọ̀ àwọn ọmọ wa báyìí mo wá fún wọn lówó ọwọ́ àwọn ọmọ wa lọ fún ọ wá sọ fún mi pé owó yẹn ò tí ì pé o mo ní nígbà tí n bá dé ọ wá ní owó tí owó lè gba mo ní ẹ̀yin ọmọ ẹ lọ kó owó tí mo kó fún kí n fi balance èèyàn ẹ lọ wá nǹkan tẹ́ jẹ́ nígbà bá dé mo lọ bí iṣẹ́ torí bíríkìlà lèmi mo ní mo lọ bí iṣẹ́ ó bá ní èmi o kémi ó wo ó bá ń ṣépè mo wá sọ fún pé ìpè tó ń sẹ́yìn ìjọ kan èmi àti ẹ ìjọ kan wàá sì kúrò ní inú ilé ìfún mi o ó bá ní èmi ó ní èmi bí mo ṣe ń sọ yìí òun ó rí pé mi ń lọ fún un lé mo lé mi ó ní ẹ kí ló dé tó fi sọ pé mi ń lọ fún un ní kí n jáwò ọláyà àfi ká pínlẹ̀ méjì mo ní ṣé mo gba owó lọ́wọ́ ẹni gbogbo àwọn àdúgbò lọ́mọ mi mo ṣe kọ́ lè mi mo lọ yọ yẹn ní iye pẹ̀ tí mo fi ń mọ ilé mi ni gbogbo àwọn àdúgbò lórí mi ọba ni mo ní òkè tẹ́mi bá wà ń lọ bí iṣẹ́ báyìí o tí n bá ti darí wọlé o ò lè sun lé mọ́ pé kò sẹ́ni tó lè bá mi sọ mo ṣe lọ nígbà tí ọlọ́run ó kẹ́ mi nígbà tí mo dé ìbálẹ̀ mo bá tilẹ̀kùn nígbà tí mo tilẹ̀kùn mo bá wọlé àwọn alára àwọn ẹ̀ka ọ̀bẹ bá wọn torí gbogbo àwọn tó ń gbéṣẹ́ fún mi gbogbo wọn ni mo gbéṣẹ́ fún mi mọ́ o gbogbo wọn ní ẹ ti lé o mo ṣe wà ní ìsìn mọ́kàn ọ̀rá ṣiṣẹ́ tí ẹ bá pè mí ṣiṣẹ́ ni o mo mọ́ gba títẹ̀ yìí gbàṣẹ́ mọ́ ẹni tó bá pè mí lọ bí iṣẹ́ ni. kílódé tó gbéṣẹ́ fún mi. ó dé nígbà tó bá lọ bá àwọn tí tó ń gbéṣẹ́ fún mi tó ń lọ pa ìwọlé wọn lórí gbogbo àwọn bọ̀dá tó àwọn tí ń dàpọ̀ àwọn tí ń sàánú mi ni o ṣe bá rí iṣẹ́ wọ́n pè mí màá lọ tí màá lọ màá lọ bá wọn tó bá ń dà mí láàmú owó ńlẹ̀ màá lọ bá wọn wọ́n fún mi lówó màá dẹ̀ fún wọ́n sàn pé kí n ní sùúrù nígbà tó ti lọ pa ìwọlé àwọn olótó bá àwọn tí yóò gbèsè fún mi mọ́ mo sì tilẹ̀kùn ní nígbà mo tilẹ̀kùn ó sì lọ ìgbà táwọn ará ròde wọn ní kí n sílẹ̀kùn mo ní èmi ò lè sílẹ̀kùn mọ́ lélẹ̀ yìí ò ní sí ọba ni kí n já àwọn ọmọ wọlé mo sáfẹ́ kí àwọn ọmọ wọlé ó sá gidi lẹ ó fẹ́ tẹ̀lé mo ní à ètí mo sọ yìí ní ọlọ́run ní jẹ́ àwọn ọmọ kan sá wọlé ó sá ká àwọn ọmọ kan lọ ó sá lọ mo sá tilẹ̀kùn nígbà òdìjọ́ kejì àwọn bọ́dà wọn wá ẹjọ́ ó tóbi jẹ́ tán wọn wá bẹ̀ mo ní mi ò gbà mọ́ yìí ní gbà kí èèyàn sọ báwọn fún mi kí n tó wá gbà nulẹ̀ tí n bá ti yẹ wà á kú kì í ṣe báyìí náà máa ṣe kú yìí ní gbà. sẹ́ẹ̀sì lè gbà báyìí. ṣé kò tí ì pẹ́ sí ìgbà sẹ́ẹ̀sì lè fẹ́ wọn báyìí. ẹ̀jẹ̀ kọ ìdí tí mi fi lè jẹ́ kọ́ tí mi lè fẹ́ mọ́ ni pé àwọn pọ́ǹtì yẹn wà sẹ́ẹ̀rí bá ṣe wá àwọn wáṣálí sílé tí wọ́n bá wá ṣètò ẹ̀ wọ́n tiẹ̀ mọ́ pè mí ni ìgbà mi ní sílé àwọn tí tiẹ̀ mọ́ pè mí tiẹ̀ mọ́ ṣe tí n bá ní inú mi máa dùn torí wọ́n máa bá mi sọ̀rọ̀ tó yẹ pé inú mi tiẹ̀ wà máa dùn pé láì sí fámìlì mi wọ́n máa bá mi sọ̀rọ̀ tí ó máa dùn mọ́ mi nù máa ní máa wá wọ́n ní màá tó yọjú wọ́n tó bá mi sọ nígbà táwa wá bí tí mo ní ìfẹ́ mọ́ táwa wá sílé wọ́n wá ní kó wá kẹ́rù rẹ̀ pé kó sì mọ́ kọ̀kọ́ wá tu ẹrù kó sì wá kó ẹrù ẹ̀wọ̀n ó mú fọ́tò mi ò ní ọmọ mu nígbà tó wá dé tó fẹ́ kẹ́rù ní alẹ́ ìjọ náà ó wá wọlé àwọn ọmọ ọ̀dọ́ mi làwọn ọmọ sì wà ó ti káwọn àwọn ọmọ ti wà ọ̀dọ́ mi mo ti ń tọ́jú àwọn ọmọ mi mo skul wọn lọ skul wọn mo fi wọn sí madrasa ilé ike tí wọn lọ mo tọ́jú wọn pẹ̀lú àwọn ará àdúgbò wọ́n dẹ̀ ń lọ wọ́n dẹ̀ ń tọ́jú kan mi ṣe mo ọlọ́mọ mi ju àwọn ènìyàn náà lọ ni màwa ni màá lọ dọ́mọ nù ẹ kó àwọn ọmọ ìjáde kí wọ́n kẹ́ wojú èmi àti hàn tí ẹnìkan wá sọ pé òun fẹ́ claim àwọn ọmọ ìgan ẹ̀rú ọmọ bó ń tàn pé àwọn ọmọ tí wọ́n rí bí bàbá wọn mo lè ń ṣe ìtọ́jú skul tí wọ́n ń lọ mo lè san wọ́n ilé wọn àmì ìkówó lẹ̀ lódìdí oúnjẹ 5,000 oúnjẹ 2,000 oúnjẹ 3,000 mo wá ní ìyìn lè gbà pé kọ́ mọ́ ẹ lọ pé ìyìn fẹ́ mọ́ wọ́n wá ní wípé kọ́ wá kẹ́rù ẹ̀ bó sì ṣe dé àwọn dọ́kúmẹ́ǹtì mi tó wà nílé yàrá àti mi mo tilẹ̀ mi ò tiẹ̀ sí ní tẹ́lẹ̀ mo lọ bìkan mo wá wálé pé kí n bá wọn ṣe ọbẹ̀ sílẹ̀ pé kí n fi pé ìlẹ̀ wálé torí owó ọkọ̀ mo wá lọ ibiṣẹ́ nígbà tí mo lọ bìkan mo wá dáná bó ṣe dé nìyẹn ó bá ní ó fẹ́ kẹ́rù ó sì wọlé yàrá tèmi èmi ò sì tí ì sílẹ̀kùn yàrá tèmi tẹ́tẹ́lẹ̀ yàrá tí ẹni bó ṣe ń fẹ́ kẹ́rù náà ó bá ní ẹrù kan wà mí kọsẹ̀ ẹrù rẹ̀ mẹ́ ọ̀dà ń jẹ́ sí mo bá ń wá kọ́kọ́rọ́ bí ṣe ń pariwo tí tó ń já kínní wọn jálẹ̀kùn má jálẹ̀kùn èmi ò mọ ibi tí kọ́kọ́rọ́ wà mọ́ ó sá jálẹ̀kùn bó ṣe lọ gidi ẹnu pé bó ṣe ń dì mí lẹ́yìn bó ṣe ń fẹ́ fà mí lábẹ́nu bó ṣe ń tì bó ṣe ń gbà pé kókò bó ṣe àṣì ṣubú lulẹ̀ bó ṣe ṣubú bó ṣe fara gbá torí ẹnu ọ̀nà bó ṣe fara gbá kínní nìyẹn mo sá wọlé ó fẹ́ kó àwọn dọ́kúmẹ́ǹtì mi mo sá kó àwọn kan mo sá kó bó ṣe lọ nìyẹn nígbà tí wọ́n lọ bọ́n ṣe dé padà báyìí mo ti ayò gan mọ́ wa àwọn aráàlú gan ni wọ́n lọ ra ògùn fún mi tí wọ́n bá mi fọ torí ẹ̀yìn báyìí wọ́n ṣe gidi mi nìyẹn wọ́n ṣe lọ tì mí mọ́lé nìyẹn nígbà wọn tì mí mọ́lé òdìjọ́ ọjọ́ kejì mo sùn bẹ́ẹ̀ nígbà òdìjọ́ kejì wọ́n wá wọ́n ní hospital táwọn gbé lọ 20,000 ni mo dẹ̀ kó owó hospital wọn kó lẹ̀ àná wọn pe àǹtí mi wọ́n wá 30,000 mo sáà na owó hospital òun nìkan nìyẹn lè sọ 10,000 yòókù kò ṣeé sọ pé bí mo ṣe ṣe ni owó sẹ́wọ́sẹ́ sí ni Ògbóninun sá lọ àṣàdìlẹ̀ nígbà tí àwọn ọlọ́pàá wá ní ká padà wá wípé àwọn bá wa ṣètò ẹ̀ ń kò ti jẹ́ pé ọkọ àtìyàwó ni pé tí ń dà yín rú ni àwọn fámìlì ti ń dá sí pé àwọn bá wa ṣètò rẹ̀ padà níjọ́ kejì nígbà tí níjọ́ kejì àti òpá á lọ
ó ṣe dé nìyẹn ó sì mú mọ́tò dé ó sì kó gbogbo ẹrù mi fóònù tv stáàpù àti irinṣẹ́ mi tí mo fi ń ṣiṣẹ́ ó kó gbogbo ẹ̀ mo dẹ̀ wò pé ìníwá ni wọ́n pariwo kó sáà máa lọ gbogbo tó bá mo sì pé ọlọ́pàá ń jọ yẹ pé ó ṣe báyìí wọ́n ní ṣé mo tó fẹ́ wá wàhálà ni kí n jẹ́ kó mú un tí ọba fẹ́ mú èmi sá ti mú rìsíìtì ibi ilé ó sì mọ ibi tó wà nígbà pé inú ilé ni tí mo fi ra lẹ̀ ó ń bẹ́ẹ̀ èmi ti wá mú ìwé ọlọ́run ní kí n ti mú ìwé yẹn kó ń bẹ̀ ìgbà tí ó kó àwọn dọ́kúmẹ́ǹtì mi kan àwọn ọmọ sí nǹkan tí mo ti lò ti pẹ́ tí ìwúlò mọ̀ ó sá kò lọ nígbà tí mo sá rí pé ọlọ́run ṣeun tí ò mú ìyún lọ bó sá ṣe lọ nìyẹn ó ṣe láti bá àwọn ọmọ sì wà mọ̀ tọ́jú àwọn ọmọ nígbà sí ìyá wọn ní àwọn ọmọ mi sọ pé mi ò lọ dọmọ nù ní tó sì jẹ́ kémi ó pè bọ́dà mi kan fẹ́ pù mí lórí àgbà yìí mo lọ bá wọn torí skul ni wọ́n á ní àwọn ò bá wọn pé wọ́n á ní kí n lọ ìyá náà ní kí n lọ bá wọn kí n lọ ṣàlàyé fún wọn pé kí wọ́n lè bá wọn ẹ̀pù tí òun mo bá pè ìyá Amsati kọ́ mọ̀ mọ́ pariwo Amsati mo fẹ́ mo lọ síbi báyìí o ó sì ń ṣe pé ọjẹ́ fọmọ òun lẹ̀ jọmọ gbádùn rẹ̀ jọmọ ṣe tiẹ̀ mo ní ìmísà dalẹ̀ kọ́pẹ́ ni wọ́n sì pè mí ní sáré ṣe para nu. ẹ sọ pé ẹ̀dùn ọmọ nu. máa ọmọ tèmi lèmi ó dànù ọmọ tẹ́yìn tẹ́ mo lọ́mọ bí ọmọ tí mò ń tọ́jú àwọn ọmọ ní ìwà yóò kékeré wá ni ọmọ tí máa dọ́mọ nìkan ọmọ tí ń bá bí lónìí yóò wà dàgbà tó. ṣé ẹ ti níyàwó mi. mo ìṣẹ̀ níyàwó mi nínú ọdún yìí ní báyìí. ẹ ti bímọ mi. ọlọ́run ó sì rọrùn ó sì wálé ó wálé ó wá ń pariwo léyàwó mi lórí èmi ò sí ní ẹ máa gbọ́ ní gbogbo lánàá náà ni mo pè látọ̀hún nígbà tí mo wà lọ́ọ̀ mi wà ládùú mo lọ àbúrò mi tó ń ṣe bíkẹ́ àwọn ni mò ń bá ṣe jọlí mọ́nù mò ń ṣe pé wọ́n gbogbo èèyàn máa rí mi gbogbo àwọn tí ń tiṣẹ́ ẹnìkan ti ẹni tó jẹ́ pé ó tiẹ̀ ti lé mi dànù tó jẹ́ pé mo ti mọ̀ ní èsì ti pẹ́ àmọ́ bọ́dà ẹ̀ ló mú mi mẹ́ni o bọ́dà ẹ̀ ló mú mi mẹ́ni o ariwo tí ń pa kí ni pé ilé àwọn ni mo ti là àwọn tí bọ́dà ń pè fún mi ni mo fi kọ́lé mo ní irọ́ àwọn gbogbo àwọn èèyàn ló sì mọ̀ mo ṣe kọ́lé ẹni tó yá mi lówó tí mo fi ra páànù tí máa kó rìsíìtì páànù mo ṣe mọ̀ ọ́ra wá ẹ rí báyìí lẹ́yọ̀ kọ̀ọ̀kan. ẹ ní sọ̀rọ̀ ẹ má jà pẹ́ lórí ẹ̀ ẹ̀yin méjèèjì. ó wá lọ sí fọ́tò jáde fún mi pé ibi bí mo ṣe ṣeun. it's alright ẹ jẹ́ wo. lọ́jọ́ tán ní kí n lọ kẹ́. lọ́ní ẹ jẹ́ wo ni ní ẹ sọ̀rọ̀. wọ́n lọ sí fọ́tò jáde. ṣe mí ń jọ náà nù. eyín mi yìí ó sì ń rẹ́ nìkan. ìsítì hospital yẹn ni. ó ń mí dìísí. tí wọ́n fún mi àwọn ọlọ́pàá ló fi lé mi lọ́wọ́ pé kí n lọ fi pamọ́. dìísí ọjọ́ kẹta tí mo jí mo ya fọ́tò ọjọ́ kẹta lọ́sibítù bí mo ya fọ́tò. ọ̀nà ẹ̀ lóòótọ́ ọ̀nà ẹ̀ eléyìí èsì pọ̀ kọlù lẹ́kùn àbí ṣùgbọ́n kò lè jọkùnrin ọkùnrin gidi náà ni máa sọ pé ẹ mọ̀ náà kí ni ó ṣẹlẹ̀ so ọ̀nà ọ̀rá yìí ń dún ẹjọ́ ẹ má jẹ́ òdún pọ̀ mọ́ ọ̀rá yẹn ń dún now madam ṣé ọ̀dọ̀ bàbá yìí ni àwọn ọmọ ẹ wá. ọ̀dọ̀ mi náà wà báyìí. ok ẹ̀yin fẹ́ kí wọ́n máa sanwó skul àwọn ọmọ ẹ̀ ṣe bẹ́ẹ̀ yìí máa skul tí wọ́n lọ. mo mọ ẹ wo àwọn ọmọ yẹn dọ̀dọ̀ mi mọ́ nígbà tá a dé bíi lánàá ó sì ṣe nǹkan tó jẹ́ pé wọ́n ṣe nǹkan tó bá mi nù jẹ́ ọmọ tèmi ó wá fẹ́ wá kí mi àwọn ọmọ ìlàjọ wá ẹ wá ń fa àwọn ọmọ ìpẹ́kọ́ mọ́ wá ilé ìná àgbàlagbà yìí àgbàlagbà ọmọ tó yẹ pé mo máa lọ fọ ẹ lọ bèèrè ní àdúgbò mo ṣe máa káwọn ọmọ yìí kì. ta ló fa àwọn kan. ìyá àwọn náà wá ń fa ìyá àgbà yìí ní òòlà lálẹ́ yìí àwọn ọmọ tèmi tí mo ṣe wàhálà lé lórí ṣé owó kékeré mo ti mẹ ìgbà mélòó náà wọ́n ti dọ́dọ̀ wọn wọ́n ti lo ọdún kan lọ́dọ̀ wọn ni. wọ́n fa àwọn kan. wọ́n fa ilé ìpadà pé mo wá pé ọmọ yìí pé ìwọ ọmọ yìí kí ló dé tí èmi ó sì mọ bí mo ṣe mọ sí ọ mo tó lọ gba sólà ní dídá tí mo dáhùn pé tí n bá sí ní àwọn ọmọ ìwé lè máa tanná àbí pé òun ṣe máa tọ́jú ilé ọmọ yìí ẹ wá dọ́dọ̀ ya yín lóṣù mẹ́fà ẹ wá wọn ò gbádùn mi jọ léya wọn ẹkọ ọmọ tí màá ráwèé fún ọmọ tí wọn gbọlúdé ẹ lọ bá bàbá yín o sí kí ló dé tí ń gbà wà lọ́lùdé kí ló dé tó fi sẹ́ndì wọn sọ́dọ̀ tèmi kí wọ́n kọ́ wá wo ẹjọ́ kọ́ wá rojọ́ pé ọ̀ká wọn ọmọ lọ́dọ̀ ẹ̀ wọn àwọn ọmọ mi sáà ní ẹ bá ń kó wọn ìmọ̀ tọ́jú ẹ̀ fúnra mi. it's alright. sí mi ní tọ́jú àwọn ọmọ mi. I feel your pain. wọ́n fi àjẹ mi nígbà tẹ́tẹ́tẹ́. yeah I feel your pain. kò sí tẹ́ ẹ bá a ṣe ẹ má sunkún mo mọ bẹ́ẹ̀ ṣe. ẹ jẹ́ tí ẹ bá fẹ́ mọ rí kí n mọ kó wọn wá kọ́ mọ rí ẹ jẹ́ mọ pẹ̀wò ẹ lọ bèèrè ládùúgbò mo mọ kásọ yín lọ́dọ̀ tí mo àlọ́fọ̀ mo mọ dáná fún wọn gbogbo àwọn ọmọ ìná gbàwẹ̀ eléyìí tí tó bá ti fi ń dáwẹ̀. nígbà tí mo wà ń bẹ̀ sẹ́ nǹkan sọ wọn nígbà tẹ lébi jáde. ok nígbà tó wà ń bẹ̀ kí sáà sí wọn lọ ń bọ́ra rẹ èmi mọ̀ ń bọ́ bí mo ṣe ṣe. ẹ̀jẹ̀ kókó tí wọ́n ẹ wá ìmọ̀ ń sanwó lè tọ́ nígbà ya mi ìrówó kí n sọ̀mọ́ mo wá pè
pé mi ì rí owó kí káwọn ọmọ ẹ̀ wọ́n máa ta owó oúnjẹ ilé yóò kúkú jìnnà ẹrù lánàá tá a débi lánàá tá a wá bi lọ́wọ́ tó wá dùn. orí mi ni ọkọ̀ búlọ́ọ̀kù wọn ń pè mí. ó ní lánàá tó wá ń pariwo tó wá lóko kí lọ́wọ́ sí ládùúgbò wa tí wọ́n ń pariwo lé mi lórí. ti máa parọ́ kọ́ lọ mú. yóò máa pariwo lé mi lórí ní yóò máa pariwo lé ìyàwó mi lórí. wọ́n ń ṣe lébọ̀ wọ́n wà bí ìsàgbọ̀ ọjà mọ̀ ní ìsìnkú ẹ̀jà mọ̀ àwọn ọmọ ẹ̀jà tọ́jú wọn mo pè báyìí mo ní kíkà tọ́jú ọmọ yìí méjì ká fi àwọn ọmọ yìí sẹ́yìn àwọn ọmọ yìí pé ọmọ aládé ni wọ́n pé ọlọ́run yóò sàánú fún mi lórí wọn ẹ jẹ́ ká mo ní èmi àti àríwá ti dà ó ti dà àmọ́ ọmọ yìí mo ní jẹ́ kọ́ ọ̀rọ̀ nínú rẹ̀ èmi ò bọ ọjà bá a ṣe tọ́jú àwọn rẹ̀ sọ́mọ bá ní ìdìbò mo pè yín ẹ̀gbọ́n wọ́n pè yín sálísì lẹ́yìn ẹ̀gbọ́n wọ́n mọ sáà ti dáadáa tí wọ́n wá ẹ̀rọ bàtà sáwọn ọmọ mi wọ̀ ẹ jẹ́ kí n tó wọn lọ ìlú lọ gbàrú tọ́jú ẹ jẹ́ ní ọmọ tọ́jú àwọn ọmọ mi fúnra mi. it's alright okay ẹ̀yin méjèèjì ẹ ṣe ẹ ti sọ tó ń dùn yín mo fi é sílẹ̀ ẹ lè sọ ni tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ó lè máa gbé yín ná ẹ jẹ́ kí mi náà wá sọ tèmi. madam kí lẹ fẹ́. mo fẹ́ ká mọ tọ́jú kájọ mọ tọ́jú ọmọ mi kájọ mọ tọ́jú rẹ̀ ká mọ sanwó skul wọ́n ṣàdéhùn sálíńsí lẹ́pọ̀ àwọn ọmọ sanwó sùkúù dì sí èmi mo padà ń san. ok mo ti gbọ́ báwo ló ṣe rọrùn fún yín tó bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn ọmọ ẹ̀ ẹ̀yin. lémi nìkan. àyíká tẹ kúrò lọ́dọ̀ wọn iṣẹ́ wo lẹ̀ ń ṣe báwo ló ṣe rọrùn tó. ọ̀dọ̀ wọn mo gbé iṣẹ́ dọ́dọ̀ wọn nígbà tí mo dọ́dọ̀ wọn mo kúrò lọ́dọ̀ wọn gbogbo ọjà tí mo tún ṣe lébọ̀ tí mo tún lọ rà káwọn ọmọ ń tó dé ìgbà tí àwọn ọmọ tó dọ́dọ̀ mi gbogbo owó ló tún ti tán báyìí mo tún fẹ́ ṣe lébọ̀ mi. it's alright ẹ̀yin náà iṣẹ́ yín ò lọ dídí mọ́. àwọn èèyàn mọ ẹni tí ẹnìkan wà gan tí táwọn nǹkan kan ń dà láàmú tó yẹ pé èmi àti ẹ ọ̀rẹ́ bọ́dà ẹ̀ náà wọ́n mú mi mọ́. ọ̀yà ẹni sùúrù ó ti lé mi dànù. ok ó lé èmi náà ẹ ṣe sùúrù ọkùnrin lẹ́yìn ọ̀yà òyìn náà wàá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tí sọ ti yín síbẹ̀ ẹsẹ̀ láàfà. bẹ́ẹ̀ ni. ṣé mùsùlùmí lẹ́yìn náà. sẹ́yìn náà láàfà. ẹ jẹ́ kí n yọ glasses kẹ́ ẹ wojú mi. mo fẹ́ bá yín sọ àwọn ọ̀rọ̀ kan mi mọ̀ bóyá ẹnìkan kan sọ fún yín mo bẹ̀ lọ́hùn kẹ́ ẹ má dààmú kú ẹ̀yin méjèèjì mi ní kẹ́ fẹ́ra yín mọ́ o but spirit ẹ̀yin méjèèjì ní láti agree àdánwò lọ́lọ́run fẹ́ ẹ̀yin méjèèjì ṣe fúnra yín ẹ lọ wo progress tẹ́jọ make nígbà tẹ́ ti túká ẹ lọ wo wàhálà yín bó ṣe pọ̀ sí nígbà tẹ́ ti túká ẹ lọ wo àṣeyọrí tẹ́nìkọ̀ọ̀kan yín ti ṣe nígbà tẹ́ ti túká kì í ṣe pé ẹ kẹ́ ẹ pẹ́ dì sí kẹ́ ẹ tó fẹ́ yàwó mi o ṣùgbọ́n kàn yín ò balẹ̀ ẹni tó bá jẹ yóò tó ṣẹ́kù ní òwò obìnrin ẹ̀yin náà wà alright àwọn náà wà alright wọ́n ń gbàrú ẹ̀yin tẹ́ ń pè yàn ṣiṣẹ́ ó di pé wọ́n ń pè yín ṣiṣẹ́ ọmọ ṣẹ́ yín ó ń pè yín ṣiṣẹ́ màá rọ ẹ̀yin méjèèjì a nípàdé lẹ́yìn ètò yìí èmi fẹ́ bá yín sọ̀rọ̀ mo fẹ́ bá àwọn náà sọ̀rọ̀ àwọn ọmọ yìí tẹ́ fẹ́ rojọ́ yìí kò sí tó burú tó ó burú gan mi dẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ kó bá wọn mo fẹ́ kẹ́yìn méjèèjì kọ́kọ́ forgive ara yín kẹ́ kọ́kọ́ dáríjì bẹ́ẹ̀ bá lè fẹ́ ra yín mọ́ ẹ kọ́kọ́ dáríjì ra yín kí spirit yín ó lè agree immediately tí spirit ẹ̀yin méjèèjì bá agree padà ẹ sinmi o wàláì ojú méjèèjì kò sójú tó ojú tó sinmi bẹ́ẹ̀ o ẹ̀ ń dààmú gan ẹ̀ ń ṣe wàhálà gan ọkùnrin ìfẹ́ sanwó skul kò rówó ni kò eléyìí ò rówó mọ́ ni kì í ṣe pé rówó bó ṣe rówó tẹ́lẹ̀ ó ń gan ni ìwọ náà ń ṣe wàhálà tààlà wà lè kọ́ ọmọ sí lọ́dọ̀ náà ẹ̀yin méjèèjì tí ọ̀dà tọ́jú gbọ́ ẹ̀pẹ́ ẹ̀yin méjèèjì lè struggle lẹ́wà nínú wàhálà. We need to talk off air ojúṣe yín ni láti tọ́jú àwọn ọmọ yín ẹ dẹ̀ sọ̀rọ̀ bí bàbá tó ṣe tán láti tọ́jú ọmọ àwọn ọmọ ìfẹ́ padà sí school sí kò sunkún pé òun fẹ́ padà sọ́dọ̀ yín ó ń sunkún ìtọ́jú ọmọ ẹ̀yin náà ẹ̀ sì sọ̀rọ̀ pé kọ́ lọ kọ́ ọmọ dànù gbogbo wa ti fẹ́ ṣe kó ṣe ẹ̀yin náà sọ̀rọ̀ pé ẹ fẹ́ tọ́jú ọmọ sọ ẹ̀ kó ti wàhálà sọ ẹ̀ kó dìjà
bọ́ọ̀lù kankan yóò mọ ẹjẹ́ ó dìjà ni torí pé ẹ̀rí rẹ̀ rí nkankan yóò mọ ẹjẹ́ ó dìjà ni wàláì ẹ̀yin méjèèjì ẹ̀rí rẹ̀ rí ẹ jẹ́ kí a pàdé ní ọjọ́ Monday ẹjọ́ tó rọrọ níbí ni òkun ṣe sáré sílé o èmi àti aago mélòó. aago 12 ẹ bá ń ká àwọn ọmọ yìí lọ ẹ máa lọ. ẹ ṣe sàn. ẹ wá débi re àrà ń bẹ tí mo fẹ́ forin o dá mo fẹ́ kẹ́ mọ̀ fẹ́ ààyè gbogbo ẹ̀yin tèmi ń dùsà ló máa kọ́ mo sùpọ̀ borí lọ́la ẹ ti rí mi ní àgídìgbò lọ́dọ̀ àbá mi Oríyọmí Hamzat ṣeré o mo fẹ́ ṣe sóò ní o ní January 2 ní on the 2 ní January ní mọ́níyà ní J Royal Hotel ẹ pàdé mi ń bẹ kò ní bàjẹ́ o ẹ sá ti mọ̀ pé yín dúró lórin ẹ ti mọ̀ mí mèrè mi gẹ́lẹ́ bó ṣe máa ń lọ tó jẹ́ pé sí ọjọ́ ẹ̀ ń ti dàbí sẹ́yìn tẹ̀gùn fi tuntun lélẹ́yìí ẹja múra sílẹ̀ kàkàràkà ó ti jẹ́ nìyẹn ẹgbà rẹ̀. January 2 àbí ọjọ́ kejì oṣù kínní ní J Royal Hotel ní mọ́níyà wọ́n ní mo ṣe ṣe bẹ́ẹ̀ yìí ní ṣe bẹ́ẹ̀ nígbà tí èsì gbọ́ ọ̀rà ló ti fẹ́ wá kọrin tó yẹ pé mọ́níyà ni Paul gbọ́ ọ̀rà ó tún padà wá kó tó dijọ́ náà o ó tún padà wá o ṣúgà ti já o. létí ní ti lára kọ́kọ́rọ́ alátẹ. ẹ kàlẹ́ sà ẹ kàlẹ́ mà sẹ́yìn lẹ mẹ́jọ wá. bẹ́ẹ̀ni sà. ẹ̀yin ọkùnrin yìí sá obìnrin náà ló tún mẹ́jọ ilé yìí náà wá kí ló ṣẹlẹ̀ mà. ẹ wò ní àkókò tó ti ta kókó pàǹpà ìṣẹ́jú méjì ẹ̀rù ẹ kò tí ẹ lè parí lálẹ́ yìí náà àkànfẹ́ establish ẹ ni. kí lọkọ yìí ṣe. kò tọ́jú àwọn táyé kan yìí. ṣé ẹ ti fọkọ mi ni. mo ti lọ́kọ mi. kí lẹ bá débẹ̀. tí mo fi lọ́kọ mi. ọjọ́ sí ń lọ mo sì ń dàgbà ni. ṣé kèsì lè wọlé wa ni. rárá o mi sì ń lé o mi ò wóyún gan lé ẹ lé wa ni mo ti wóyún. owó ẹ̀rọ kan rẹ̀ bí fún mi fún wọn. bẹ́ẹ̀ni ìbejì wọn yẹn ti pé 8 years báyìí. wọ́n ti pé 8 years. bẹ́ẹ̀ni wọn wàá tọ́jú wọn. bẹ́ẹ̀ni. ẹ tọ́jú àwọn ìbejì. kò rí bẹ́ẹ̀ sà. bàbá ìbejì ni. bẹ́ẹ̀ni. kí ló dé tẹ́ ẹ ronú sí kẹ́ ẹ tó ṣe bẹ́ẹ̀ ni. torí àwọn nǹkan ìgbà tó ti wù sí mi sẹ́yìn mi sọ pé bẹ́ẹ̀ ni. ẹ ṣé ẹ gbà pé ẹ̀yin lẹ sálà àwọn ìbejì. kí ló tẹ́ wàá tọ́jú wọn. mo ń tọ́jú wọn. kíláàsì wo náà wà. primary 1. school wo náà mi sí primary 1 o. school wo náà ń lọ. school tí wọ́n ń lọ. ẹ mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀ bàbá ìbejì. sà. kí ló ṣẹlẹ̀. pẹpẹ ọ sọ pé ilé àwọn ló ti tó oyún. kò parọ́. bọ̀tí mi náà ń ṣe amọ̀kọ mẹ́kọ̀ọ́ mo wá tí tó yẹn máa ń láàdé oṣù tèmi náà láàdé bẹ́ẹ̀ láti tọ́jú ọmọ but láti máa fa àkókò ṣòfò oyún yẹ kóṣù 3 mo discover àwọn oògùn kan ló lé gbà yẹn. ṣé ọkọ mi rojú alájí kẹ́kẹ́ mi ọkọ rojọ́ tèmi kó tó rojọ́ títí tiẹ̀ náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kékèké. ọmọlúwo ni sà. ó ti yẹn bẹ́ẹ̀ yẹn. ọmọlúwo ni mà. kú ọmọ ni Ìbàdàn ni mi ọmọ àlìwò ni mi. Ìbàdàn lẹ́yìn méjèèjì. bẹ́ẹ̀ni. ọmọ òkè dáadáa lòun. ní ìgboro jọ ni wà wọ́n jẹ́ǹtù iṣẹ́ kí náà ń ṣe sà. bàbí. iṣẹ́ kí náà ń ṣe. jewelries. ẹ máa lọ já pàdé lọ́jọ́ Wednesday. aago mélòó alájí. mo fẹ́ wọgbọ́n tá a lè dá. a lè parí ẹ o alájí o kò ṣe parí o. ṣe kí ló dé mo ní ká. alájí kò ṣe parí. ok kò ṣe parí. ok ẹ máa bọ̀ láago 7:30 lọ́jọ́ Wednesday. lálẹ́ àbí. lálẹ́ a jẹ́ pé we are coming back on here ẹ̀yin lè máa kọ́ wọlé lọ́jọ́ Wednesday ẹ máa lọ. ok sir. àti wàhálà.